Arékèrèké àwa gbàràdà. Arékèrèké, arékèrèké àwa gbàràdà o. Arékèrèké àwa gbàràdà. Arékèrèké, arékèrèké àwa gbàràdà o. Ìdánilẹ́kọ̀ọ́ tí ò ní ó máa dá lórí oṣù tí ó wà nínú ọdún, oṣù tí ó wà nínú ọdún, month of the year, month of the year. Kí àgbà tó dáyé ládìẹ ti ń jẹ nǹkan, kí àwọn òyìnbó tó dé ní àwọn bàbá wa náà ti ní bí wọ́n ṣe ń wo ọjọ́, tí wọ́n ń wo oṣù, tí wọ́n ń wo oòrùn, tí wọ́n ń wo òṣùpá láti lè ka ọjọ́, láti lè ka oṣù, láti lè ka ọdún tí ó wà nínú ìgbésí ayé wa tí gbogbo wa sì ń tẹ̀lé. Àwọn náà ní gbogbo ìtàn tí ó bí gbogbo Yorùbá ò kì í ṣe nǹkan, gbogbo orúkọ tí wọ́n ń fún nǹkan pátá ni ó ní ìtumọ̀. Gbogbo àwọn oṣù méjìlá yìí ni ó ní ìtàn tí ó bí wọn, ni ó ní orúkọ tí ó bí wọn kí àwọn baba ńlá wa kí wọ́n tó ṣe àgbékalẹ̀ rẹ̀. Gbogbo àwọn oṣù méjìlá náà bí òyìnbó ṣe ní oṣù méjìlá nínú ọdún, ní ayé Yorùbá náà ní oṣù méjìlá nínú ọdún. Àwọn oṣù méjèèjìlá náà ni a sì ti fi àpẹẹrẹ rẹ̀ sí ojú pátákó tí ó wà ní ibi. Àwọn oṣù méjìlá náà wọ́n ní bí wọ́n ṣe ń kà tó yẹ pé ọgbọ̀n ọjọ́ náà ló máa fún wa lóṣù kan, ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n ló máa fún wa ní oṣù kan, ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ló máa fún wa ní oṣù kan. Bẹ́ẹ̀ ni Yorùbá náà àwọn náà ti ṣe àtúnṣe sí àwọn ilé tí kò sí kankan tí ó kọlura wọn, tó yẹ pé tí òyìnbó bá sọ pé àwọn wà ní March, Yorùbá ò ní sọ pé rárá March tí wọ́n ò tí ì pé, ó dìgbà tí wọ́n bá pé mẹ́tàlélọ́gbọ̀n kí March tí wọ́n tó parí. Rárá, kò sí àtakò, kò sí ìkọlura, gbogbo àwọn wọn jọ ń ṣiṣẹ́ pẹ̀lú ara wọn. Nítorí ìdí èyí lẹ́yà fi kíní ti wà, oṣù tí ó wà nínú ọdún àti nílò bí orin kó lè bá wa, torí Yorùbá fẹ́ràn orin máa ń jẹ́ kí nǹkan tètè yé wa, ó máa ń jẹ́ kí a tètè rántí nǹkan. Nípa ìdí èyí orin ti wà tí a lè yí àwọn oṣù tí ó wà nínú ọdún yìí sí. Àwọn oṣù tó wà nínú ọdún náà bí Yorùbá ṣe ní tiwọn tó yẹ pé Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀wẹ̀, Ọ̀wàrà, Bélú àti Ọ̀pẹ bí ó ṣe fún wa. Bẹ́ẹ̀ náà ni àwa ti sọ di orin tí ó lè máa tètè yé wa tí a kọ báyìí, kí a faramọ́ bí ohun orin mi bá ṣe rí. Ẹ máa gba bí ti ọ̀tọ̀ lórin bó bá ṣe rí ni. Ẹ̀mọ̀ kan ọ̀tọ̀ lórin ni a pé tiwa. Orin oṣù tí ó wà nínú ọdún ó wá lọ báyìí. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Bí a ṣe ní méjèèjìlá ní oṣù méjìlá péré náà ni ó wà nínú ọdún kan bí ó ṣe wà nínú ti àwọn òyìnbó. Oṣù àkọ́kọ́ tó sì jẹ́ January náà ni àwa pè ní Ṣẹẹrẹ. February náà nìyí, March, April, May, June, July, August, September, October, November àti December bí ti Yorùbá náà ṣe lọ nìyí. Kí a tó wá pàdé ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀, máa fẹ́ kí a ṣe iṣẹ́ yìí, kí ẹ kọ oṣù mẹ́fà tí ó wà nínú èdè òyìnbó, kí ẹ wá fi Yorùbá, oṣù ti Yorùbá kí ẹ fi sí iwájú ẹ̀. Ìpàdé tó di ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀. Arékèrèké àwa gbàràdà o.